Ah, promo, promo, promo. Promo, 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 promo. Promo, 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 promo. Ẹ máa wọlé ẹ ṣeun bẹ́ẹ̀ sí wọlé yẹn. Ẹ bá ṣe wọlé yẹn, ẹ máa bá mi share program yìí. Ẹ máa bá mi share ẹ̀. 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 Bẹ́ẹ̀ sí wọlé yẹn, ẹ máa bá mi share ẹ̀. Ẹ máa bá mi share ẹ̀. Ẹ ṣeun bẹ́ẹ̀ sí share ẹ̀. Ẹ máa bá mi share ẹ̀. Bẹ́ẹ̀ sí wọlé yẹn. Ẹ máa bá mi share ẹ̀. Ẹ máa bá mi share ẹ̀. Ẹ máa bá mi share ẹ̀. Ẹ máa mi share program yìí. Adúpẹ́ lọ́wọ́ yín o. Adúpẹ́ ẹ máa mi share ẹ̀. Ẹ máa mi share ẹ̀. Ẹ máa mi share ẹ̀. Káàdì ẹ̀kọ́kọ́ tó ṣe program náà. Ẹ rí i pé ẹni tó bá jìyàn lọ ó lè sọ nínú. Ẹ káàdì ẹ̀kọ́kọ́ gbà fún bàbá wa Suleiman Lawal Egbeji Ogbomoso lóògùn ọ̀fẹ́ o. Ẹ jẹ́ ká gbà fún wọn. Ẹ wo bàbá yìí ká má ṣiṣẹ́ kankan mọ́. Ó yẹ kí ìjọba ó yẹ kó máa fún wọn sálárì ni. Tíjọba ò fún wọn sálárì gan, ó yẹ kí àwa èèyàn ó yẹ ká máa san sálárì wọn. Pẹ̀lú ọpọlọ àti ìmọ̀ tí Alhaji Suleiman Lawal Egbeji Ogbomoso tí wọ́n ṣe. Ọpọlọ tí wọ́n ní ó ní agbára. Bàbá ò wá fi ọpọlọ yẹn wọ́n fi ṣe kí ni? Wọ́n ò fi pamọ́. Wọ́n wá ń lo ẹ̀bùn yẹn, wọ́n ń lò fún gbogbo ọmọ Nàìjíríà pé kí àwọn ọmọ Nàìjíríà kan lè máa jẹ àǹfààní ẹ̀bùn tí àwọn ṣe kí ni? Tí àwọn ní. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ bá Suleiman Lawal Egbeji Ogbomoso lóògùn ọ̀fẹ́ o. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ wọn gidigidi gan. Bàbá mọ̀ nípa ewé àtegbò. Wọ́n mọ̀ nípa ìwòsàn ara. Àbá tún wá ní ọpọlọ. Wọ́n ní wọ́n fi ṣe àwọn egbòogi ni wọ́n fi ṣe jáde. Mo fẹ́ máa lọlé, òun lèèyàn kan pè mí. Ṣé Europe kọ́ lẹ́ni yẹn ti pè mí ni? Ó dà pé Europe náà ni. Àti Europe lẹ́ni yẹn ti pè mí. Ẹni yẹn ní òun ò wo program wa rí. Òun ò wo rí. Ṣùgbọ́n òun ló wo comment táwọn èèyàn tí wọ́n ń sọ. Òun wá mẹ́sẹ̀jì èèyàn kan, òun wá mẹ́sẹ̀jì mẹ́rin, òun wá chat pẹ̀lú wọn pé ṣé lóòótọ́ ni bàbá yìí pẹ̀lú nǹkan táwọn èèyàn sọ yìí. Wọ́n láwọn èèyàn wá sọ pé bẹ́ẹ̀ ni o, wípé wọ́n sọ iṣẹ́ mẹ́rin táwọn ṣe. Wọ́n sọ iṣẹ́ onípẹ́pẹ́yẹ táwọn ò kà kún. Iṣẹ́ pẹ́pẹ́yẹ yẹn àwọn èèyàn tó dẹ̀bọ̀ mi lówó lórí iṣẹ́ pẹ́pẹ́yẹ yẹn kò níye. Ẹni yẹn wá ní pé àjẹtù ìrèké yẹn náà wípé àwọn èèyàn ròyìn rẹ̀. Lẹ́yìn ìgbà tí mo parí program, èèyàn kan ní ó fẹ́ fi ẹ̀mí ìmoore hàn, ó fún mi 10,000. Ó ní iṣẹ́ àjẹkù ìrèké yẹn ń lòún ṣe. Wọ́n á wò pé àwọn èèyàn ń jẹ àǹfààní lórí péjì yìí. Ǹjẹ́ ṣé bá ṣe wá ń jẹ àǹfààní yìí, ǹjẹ́ à ń fi ẹ̀mí ìmoore, ǹjẹ́ à fi hàn sí Alhaji Suleiman Lawal Egbeji Ogbomoso. Tẹ́ ẹ̀ bá tiẹ̀ fi ẹ̀mí ìmoore hàn sáwa tá a gbé sórí atẹ́gùn. Ṣùgbọ́n ẹni tó ń fún wa, tó ń sọ fún wa, ǹjẹ́ à fi ẹ̀mí ìmoore hàn sí. Tá a bá ṣe ẹ jẹ́ ká fi ẹ̀mí ìmoore, ẹ jẹ́ ká fi hàn sí wọn o. Ìwọ tó o bá tí wá ṣe iṣẹ́ o ní àjẹkù ìrèké yẹn, mo lọ try rẹ̀, mo lọ ṣe. Tí yẹ bá tún wá lè jù fún ẹ, iṣẹ́ tí wọ́n ẹ̀sẹ̀ sọ yìí, iṣẹ́ wo nìyẹn náà? Iṣẹ́ aáyán. Iṣẹ́ aáyán àwọn èèyàn mọ̀ pé ní o. Wípé iṣẹ́ aáyán yìí, wípé na confirm. Mo lẹ́mi náà mọ̀ pé na confirm. Fún díẹ̀ yìí kó mọ́nà ipa fẹ́ máa repeat ọ̀rọ̀. Ìwọ tó o bá tí ì ṣe, ìwọ náà lọ try, dákun ìwọ náà dán wò ṣe. Mo wá bẹ̀ ọ́, gbogbo ìwọ tó ń wò mí àbí tó tún máa tún mi wò, ẹ bá mi share program yìí. Ìwọ náà comment, bá mi share program yìí. Ìwọ náà comment dáadáa. Kí ló mọ̀ ń pa Alhaji Suleiman Lawal Egbeji Ogbomoso? Mo sọ fún yín gbogbo ẹ̀yin aláǹṣe promo lọ́wọ́, bá máa jáde láàárọ̀ lọ́sàn-án lálẹ́. Ó bọ́ síbi kan tún bá mi pàdé lálẹ́. Àwọn èèyàn ti ń ra product yìí, wọ́n ti ń ra package fún promo ni wọ́n ti ń rà. Ẹwọ ilé ọlọ́mọ US ló ń lọ, USA ló ń lọ, méjì ni ó ní. Ó yẹ ká ti sẹ́ndì ẹ̀, ẹni yẹn ti sẹ́ndì owó DHL yẹn, ó ti sẹ́ndì ẹ̀, USA ló ń lọ. Bó ṣe wà yẹn ń lọ USA. Bẹ́ẹ̀ ni tàwọn ará Nàìjíríà, iṣẹ́ tó ti lọ sí Èkó lónìí ó ti lé ní 20.
èyí tó lọ sí Àbújá mẹ́rin lọ sẹ́yìn sí Àbújá ó rà pé 10 náà sẹ́yìn sí Àbújá àwọn ará Òṣogbo ti rà lọ́pọ̀ tiwọn wọn ò rà ju 5 náà ti rà lọ kí wọ́n máa fẹ́ lára àwọn ará Ìlọrin ìwọ tó wà lọ́nà jíjìn kì í ṣẹ́ni yí nìkan òun ni wọ́n rà àwọn tó ti sanwó DH tá ti package lélẹ́yìí o àwọn míì ti rà wọ́n ti ra àwọn park mo dẹ̀ ń sọ fún yín oríṣi park mẹ́ta la ní a ní kan tó ní ọ̀sẹ̀ olóru mẹ́ta nínú a ní kan tó ní ìwé nínú a ní kan tó ní díìskì nínú irú ẹ̀ tó ra ilé nìsín wọ́n ra ìkan tó ní ọ̀sẹ̀ olóru mẹ́ta wọ́n ra kan tó níwèé wọ́n wá ní kí n jọ kí n ta díìskì fáwọn mo wá ta díìskì fún wọn kí wá ló ṣe ìwọ náà tí wọn náà ò fi lè ọ́dà fún èèyàn kan ní ṣé gbogbo àìsàn èèyàn kan sọ pé onítọ̀ ṣúgà mo nítọ̀ ṣúgà ìwọ sáàrà àìsàn bí tó bá tún bá lára ẹ wá ṣe kí ni yóò pa àwa tó wá kù tá àti ọ̀dà fún product yìí yẹ káwa náà try ká ọ̀dà fún ìwọ náà ọ̀dà fún títí ẹ má béèrè pé how much ìwọ náà mẹ́sẹ̀gì nọ́mbà yẹn lórí WhatsApp 090 20 17 19 99 090 20 17 19 99 ibi nìkan la ti ń ṣe promo lọ́wọ́ o kì í ṣe pé wàá lọ ọ́fíìsì wa lẹ́kọ̀ọ́ àbí wàá lọ Ògbómọ̀ṣọ́ wàá sọ pé ẹ dákun wọ́n lẹ́ ń ṣe promo lọ́wọ́ rárá o àwa tá a wà lọ́rùn láì tá a jẹ́ ìgbà wáṣẹ́ family àwọn là ń ṣe fún àwọn yìí tẹ́ ń wò wá ẹ̀yin là ń ṣe fún ní promo yẹn ní lórí ń ta ìwọ tó bá ti wò wá ń bíbí ṣe bí wọ́n sọ program wa lórí nígbà tí wọ́n sọ lórí àwọn TV station míì ṣe promo bíbẹ̀ ẹ̀yin tẹ́ ẹ wà tẹ́ ń bá wa bọ̀ láti January títí di àsìkò yìí ẹ̀yin láwọn fi ẹ̀mí ìmoore wọn la fi hàn fún díẹ̀ yìí product ti wà package ní ìwọ náà ọ̀dà fún tiẹ̀ eléyìí bó ṣe wà yìí ó ń lọ USA ni ó wà ń bibẹ̀ USA ló ń lọ òun ni ó tún kúnlẹ̀ eléyìí tiẹ̀ tí lórúkọ kò tí ì ṣe lébẹ̀ gan lára ẹ̀ ìwọ náà ọ̀dà fún kí ni nǹkan tó ń bá fínra irú àìsàn wo ló ń ṣe wọ kò sí irú àìsàn tó ń ṣe ẹ́ tí àwọn product yìí tí ò lè ṣe kí ni tí ò lè wò tó yẹ láti fi ọṣẹ olóru mẹ́ta sí ìwọ tí ayé wa ń yọ lẹ́nu táyé ń gbà láàmú tó ń lálàkàlà tó ń jẹ lójú oorun tó ní ìbálòpọ̀ ojú oorun ẹlòmíì sọ pé kí ni ìtumọ̀ ìbálòpọ̀ ojú oorun ọbọ̀bìnrin sùn lójú oorun ọwọ́ àrí ní ìsara ó ti mọ̀ wípé ẹ ti nìyẹn ìbálòpọ̀ tó fi lè rí ní ìsára yẹn wọ́n ti gba ògo yẹn nìyẹn ìwọ tí irú ẹ̀ bá wá ń ṣẹlẹ̀ sí kí ló ṣe tó fi ọ́dà fún product yìí kó bá ọṣẹ lóru mẹ́ta ń bẹ̀ kó fi wẹ̀ lóru mẹ́ta wàá fi pupa wàá fi para ọṣẹ kankan wàá máa ṣàdúrà pé gbogbo owó tó wà lára mi o mo wẹ̀ ẹ́ dànù lóru òní fọjọ́ mẹ́ta ìwọ tó bá wá lè wẹ̀ ẹ́ ra product mi bí wọ́n ti ní kí wọ́n mọ̀ wẹ̀ nǹkan dúdú mo bẹ̀ ń sọ fún wa ibi tí ọjọ́ ètí wà nísìnyí ìyẹn ọtí lé ní láàárín ọtí lé rí ṣe kí ló ṣe tó fi lọ sí Ògbómọ̀ṣọ́ lọ́dọ̀ Alhaji Suleiman Lawal Egbeji Ògbómọ̀ṣọ́ lọ́dọ̀ bàbá wa kí ló ṣe tó fi lé lọ́bẹ̀ ìwọ náà lọ́bẹ̀ béèrè fún nǹkan tó fẹ́ ọṣẹ lẹ́yẹ́dẹ̀ wà ọṣẹ làbílàrán wà ọṣẹ lóru mẹ́sàn-án wà ọṣẹ lójú mẹ́sàn-án wà wá àwọn tó máa lò dán wọn wá dúró sẹ́ tí wọ́n ti wá sọ kalẹ̀ kí ló ṣe tí wọn náà lè ṣe kí ni tí wọn náà ò fi lè wá lò ìwọ náà ọ̀dà fún product àlàáfíà ló ṣe pàtàkì torí ẹ̀ la fi gbé promo ìkalẹ̀ ìwọ tó ti ń tẹ̀lé wa láti January kí wọn náà lè jẹ àǹfààní rẹ̀ lawafin wà ń bẹ̀ sulafin one stone hyperc lawafin àti àlùjọ gángan ìwọ náà wá wo àwọn iṣẹ́ tí àwọn product yìí tó ń ṣe ìwọ tí bàbá wa tí wọ́n sọ nǹkan fún tó lò ó tó dẹ̀ ṣe kí ni tó dẹ̀ rí bẹ́ẹ̀ ìwọ náà wá wò ó ṣé product wọn ni ìwà ní ṣiṣẹ́ ni ìwọ tí jẹ̀dí mú
ìwọ tí nǹkan oṣù ẹ tó ń ṣe ségesège àbó ńlá mi àbí kò yẹ kó ti wo menopause ọtún wá wo menopause ilé àwọn fún ẹ ní menopause ilé àwọn play rẹ padà ó ti wo pause ilé àwọn play rẹ padà ọmọ pause nǹkan òun ní kí ni tó fi máa ṣe kí ni ìwọ tó rí wọn fọ́ tára ń ro 1:1 bíbẹ ìwọ tí ìfúnpá wa ń ga ìfúnpá ẹ wa ń ga àìpàsí wa ìwọ àyẹ wa ń já kì oògùn tó lè lò wá ara wa ń ro ẹ orí fún ẹ wọn ní èso ló mú wọn lẹ́nu ibà pọ̀jù ibà pọ́ntọ̀ ó wá mú wọn ìwọ ti ra báàgì yìí ìwọ tí ẹ já irọ́ mi wò ẹ rí pé látijọ́ mi ò polówó ṣùgbọ́n fún àǹfààní àwọn èèyàn wa kára wa lè dá gẹ́gẹ́gẹ́ wọ ọdún tuntun tó yẹ la fi ṣe product yìí tó yẹ la fi ń ṣe promo tá à ń ṣe lọ́wọ́ yìí ìwọ náà ọ̀dà fún tiẹ̀ ìlúkìlú tó bá wà yóò dọ́dún ẹ kò bá ṣe Germany ló wà ní America ló wà ní US ní ibikíbi tó wà ìwọ wà lọ́sọ̀gbọ̀ ìwọ wà rẹ̀sì ìwọ wà ní Ìbàdàn ó wà ńlọrin ó wà l'Ógbómọ̀ṣọ́ ó wà ní ilẹ̀ Haúsá ó wà l'Àbújá ó wà ní Port Harcourt ní ọmọ bí tó wà nílùú Nàìjíríà tó bá ọ̀dà ní alẹ́ yìí bí ògo ṣe jẹ́ tọ́lọ́ ní ọ̀la yóò tẹ̀ ẹ́ lọ́wọ́ 09020171999 09020171999 ìwọ náà wọ́n dá fún product tiẹ̀ ìwọ tí ẹ dánwò àwọn Yorùbá ní dánwò ló bí yọ ọ̀kẹ́rẹ́ ìwọ dánwò kọ́ wọn bí àwọn ògùn bó ṣe ṣiṣẹ́ sí ìwọ ọkùnrin tí ò lè ṣe dáadáa lọ́dún àyà rẹ ọlọ́run gbọ́ dán product ìwọ dánwò ìwọ tó ọ̀pá lórí obìnrin ṣẹ̀kan sùn lọ ní ẹ́ ìwọ dán product ìwò ìwọ rà á kó wá lò ó máa ṣàlàyé bó ṣe máa lò máa ṣàlàyé rẹ̀ fún ẹ ìwọ lò kó wá bó ṣe máa rí ó dà fún títí ẹ náà 09020171999 mọ̀ pé kàn mẹ́sẹ̀gì lórí WhatsApp pé ọmọ bá o mo fẹ́ ra product ń béèrè price ti wà ń bíbẹ̀ price mẹ́ẹ̀ta ó yàtọ̀ síra wọn gbogbo owó tó wà lamẹ́ríkà irú ẹni yìí ní sí USA ló sáwà ó ní láàárọ̀ làgàn pé bí o máa sọ ń di owó ẹ̀kọ́ sí kó jẹ́ mẹ́ta ìwọ náà lè rà fún ọ lè fi ṣe gift fún àwọn èèyàn ẹni tó láìkì tó ń wà lórí àìsàn ìwọ náà rà fún ìwọ tó lágbàlagbà tó lárúgbó kí ló ṣe é bọ̀ fi lè fi ṣe gift fún ṣé lè wà presentable ni ìwọ náà fi ṣe gift ṣé kó wà presentable ni ó ní ta ló máa fún lélẹ̀ tí ò ní máa ṣàdúrà fún ẹ tó fún yẹn lówó tí ò lálàáfíà àìsàn ni ó fi wo kí wọ́n ló ṣe é tí wọ́n náà lè ra ìwọ tó lárúgbó lé tó lè fi fún arúgbó lè lo àgbàlagbà lè lo ọmọdé lè lo kò sẹ́ni tí ò lè lo product yìí èèyàn kan pè mí pé ṣé olóyún lè lo múlẹ̀ ètò olóyún lè lo wà níbẹ̀ àwọn kan nígbà àwọn tí ò lọ́mọ bí wípé wọn ò rí nǹkan oṣù wọn mọ́ mo ní ń ní láwa fi ni wọn tó rí nǹkan oṣù ẹ mọ́ tó tí nǹkan oṣù ẹ ṣe ségesège àbọ̀rùn láwa fi wà fún ẹ ìwọ tó nítọ̀ ṣúgà tó pé tó bá ti lọ tọ̀ bá yóò ju ẹ́ ń di ni ìwọ tó ní infection lára náà wọ́ra tí ẹ dánwò bí àlùjọ gẹ́gẹ́ gbẹlúra kó wá wo bóyá wà á tẹ àtẹ̀kànlẹ̀ àbọ̀ nílé tàtẹ̀kànlẹ̀ bóyá wà á pẹ́ lórí ìyàwó àbí lórí girlfriend jẹ bóyá wà á pẹ́ àbọ̀ ní pẹ́ ọmọ tó ń gbọ́ lọ́wọ́ ẹ tó ti wò pé ṣé àwa sì ń tọ́ fẹ́ ṣe kọ́ máa lọ ìwọ lò ó kọ́ wá gbà mú yóò ní bọ̀dá lágbájá bọ̀dá z ẹ̀dàkùn ẹ̀fí mílẹ̀ ẹ̀dàkùn ẹ̀fí mílẹ̀ ẹ̀dàkùn ẹ̀fí mílẹ̀ ọ̀gá ju ẹ̀dàkùn ẹ̀fí mílẹ̀ bọ̀dá kéde mi ò ṣe mọ́ ẹ̀dàkùn ìwọ tẹ́ rẹ̀ wò bẹ́ẹ̀ wò ló bí ọ̀kẹ́rẹ́ ìwọ tó fẹ́ ọ̀dà fún product yìí 09020171999 ìwọ náà ti ẹ̀dán wò sọ wípé bọ̀bọ̀ tó tiẹ̀ máa ń ranjú ṣe program yìí tó máa ń pariwo yìí jẹ́ ká tiẹ̀ járọ̀ rẹ̀ wò ìwọ lò ó tó bá ti lò ó tí ò bá ti rí bí mo ṣe sọ bí mo ṣe ròyìn rẹ̀ yìí o pàjá fún mi máa jẹ owó jájá ṣùgbọ́n pàjá fún mi máa jẹ pèmí náà máa lè pé ọmọọba làwọn afíǹtẹ ní taba lò pé ara owó tó wọ́n ń sọ taba ní ọgbẹ́ kìíní kan ìwọ bẹ̀ wò
dáwò ló bí ìyá ọ̀kẹ́rẹ́ ó ní ìwọ tó ọpẹ́ lórí obìnrin tó rí pé ṣẹ̀kan sùn ní ẹ́ àbí nǹkan ọmọkùnrin ó ti wá dómi wọ́n ní kò lè dọmọ mọ́ ìwọ lo méjèèjì yìí gbá méjèèjì yìí gbá mú papọ̀ wọ́n á fi one stone máa fi lò láàárọ̀ máa fi sí lọ́sàn máa fi sí lálẹ́ ìwọ dẹ́wù ní ìwọ náà wò ó ní. ó ní àwọn tá bá mú nǹkan àwọn kan fi tilẹ̀ fúnlẹ̀ ó ní àwọn kan fi tilẹ̀ fúnlẹ̀ àti filẹ̀ ti fúnlẹ̀ àti fún tilẹ̀ àti fún tilẹ̀ ó ní. ó ní tí bá délé tí bá bẹ́ẹ̀ omi mú lónìí ìwọ tó fẹ́ play match ìwọ gbá wò az ìwọ tó ní match lálẹ́ ìwọ dán wò ni. ọtí rí báyẹn tó bá fẹ́ pakú ìwọ já ilé kó wá já sí kó fi mú wo nǹkan ọmọkùnrin yẹn ṣe báyìí ni nǹkan ọmọkùnrin yẹn yóò ṣe báyìí ni. hello ẹ kú ọ̀rẹ́ ta ni o. ẹ ṣe wa dúpẹ́ wa ṣe program lọ́wọ́ tá bá parí ètò àbíkẹ́ mẹ́sẹ̀gì nọ́mbà yìí lórí WhatsApp ẹ ṣe àdúpẹ́. wo nǹkan ọmọkùnrin á dìde báyìí ni tó ọmọkùnrin tí nǹkan ọmọkùnrin báyìí ti dìde báyìí kí ni nǹkan tó kù tó ń wá wọn àbí tó fẹ́ torí bọ̀ ẹ má bínú ẹ ti ní ìmọ̀ àṣọkúsọ mọ́. ìwọ try rẹ̀ wò ìwọ ọ̀dà fún ní béèrè fún ìwọ tó ń béèrè wípé how much loss wọ́n rẹ̀ lórí WhatsApp nọ́mbà yẹn lórí WhatsApp wọ́n á sọ price fún ẹ 090 20 17 1999 kí mo pè é 090 20 17 1999 wọ́n náà ọ̀dà fún product tiẹ̀ mo wá fi ọlọ́run ọba mo fi bẹ̀ẹ́ dákun bá mi share program yìí n tí mo béèrè lọ́wọ́ ẹni pé dákun kàn bá mi share program yìí irúgbà tá a parí program láàárọ̀ àwọn ìgbà ìwáṣẹ̀ tí picture bàbá wà ń bibẹ̀ wọ́n share program yẹn dáadáa ìgbà ìwáṣẹ̀ main page gangan tá a gbé lógo ìgbà ìwáṣẹ̀ sí àwọn tó wà ń bẹ̀ ò share ẹ̀ dáadáa àwọn àdùn àṣà Yorùbá ẹ̀ share ẹ̀ dáadáa ẹ̀yin ajé olókun ẹ bá mi share program yìí ẹ̀yin bó ṣe ń lọ ẹ bá mi share program yìí èwo tún ló kù bàbá Egbeji page ẹ bá mi share program yìí ẹ share ẹ kí program yẹn kó tẹ àwọn èèyàn lọ́wọ́ káwọn èèyàn tí ẹ mọ̀ yí ẹ̀ mo fi Ọlọ́run ọba mo fi bẹ̀ yín ẹ bá mi share program yìí mo fi Ọlọ́run ọba mo fi bẹ̀ gbogbo wọn tó wà lórí YouTube wọn tó wà lórí wọn máa lọ sórí YouTube channel wa lọ subscribe sórí YouTube channel wa follow page wa àdẹ̀kú ojú lọ́nà studio tuntun January la máa sí project ńlá ni adúpẹ́lẹ̀ ọba Suleiman Lawal Egbeji Ogbomoso adúpẹ́lẹ̀ ọba ẹgbẹ́ mi share program yìí o ibi tó dùn ikú sí ẹ̀ ní sunkún o ìwọ́n tó bá mi share program yìí tinútinú tó dùn mẹ́nu tó bá mi share program yìí o ò ní sunkún mi tó dùn ikú sí wàhálà ìdààmú kò ní jẹ́ tiẹ̀ mo fi Ọlọ́run bá bẹ̀ bá mi share program yìí kàn bá mi share ẹ̀ ni bá mi share bá mi like bá mi share ìwọ tó ti follow page wa mo fi Ọlọ́run ọba mo fi bẹ̀ bá mi share ìwọ tó ẹ̀sẹ̀ ń wọlé lẹ́yìn ìgbà tá a ti parí life tán bá mi share program yìí mo fi Ọlọ́run ọba mo fi bẹ̀ bá mi share mo fi Ọlọ́run ọba mo fi bẹ̀ bá mi share mo sọ lẹ́ẹ̀kan mo ní ká máa dúpẹ́ lọ́wọ́ bá wa Suleiman Lawal Egbeji Ogbomoso ẹ ká máa ṣe bẹ́ẹ̀ ẹ ká máa appreciate wọn Yorùbá ní inú dídùn ló mórí yá ẹ ká máa appreciate bàbá yìí o
ẹ ká máa appreciate wọn dáadáa. Hello. Ẹ ká sọ good evening. How are you? I'm fine o. Ẹ̀rù bà bàbá yìí ó pè wọlé ẹ̀rù bà iṣẹ́ ti pọ̀ jù lára ẹ̀rù bà ẹ lọ mẹ́sẹ̀gì lórí WhatsApp 09020171999 ìwọ náà béèrè fún ìwọ náà ọ̀dà fún gbogbo wọn tá àti dáhùn tá àti ka mẹ́sẹ̀gì ẹ má bínú o tó bá dalẹ̀ màá dá inú lẹ́yọ kọ̀ọ̀kan tí mo fẹ́ràn ni pé bá mi share program yìí follow page lọ sórí YouTube channel wa Adùn Àṣà Yorùbá TV Ìgbà Ìwáṣẹ̀ TV Ajé Olókun TV àwa náà là ní dákun mo fi Ọlọ́run ọba mo fi bẹ̀ ọ́ lẹ́ẹ̀kan sí i tó bá ń pín wàhálà ní épìnì kò ní jẹ́ tèmi àti ẹ bógo ṣe ń jẹ́ tọ́lọ́run ibi tó dún ikú sí wàhálà ìdààmú kò ní jẹ́ tiẹ̀ o wọn ò ní fẹ́ gbà fún èmi àti ẹ lóúnjẹ o kán fẹ́ gbà fún yàn lóúnjẹ nǹkan tó burú ni o kéèyàn rí wàhálà nǹkan tó burú ni o ibi tó dún ikú sí wọ́n tó bá mi share program yìí tó like tó follow wàhálà ò ní jẹ́ tèmi àti ẹ o ìdààmú ò ní jẹ́ tèmi àti ẹ o tó bá dáyàn láàmú níṣẹ́jú kan wàhálà ni o ayé ò ní fẹ́ já fún wa lóúnjẹ o bí ògo ṣe ń jẹ́ tọ́lọ́run ìwọ tó fẹ́ product tó wù ẹ́ tí product wù ẹ́ tí package wù ẹ́ 09020171999 09020171999 a tún pàdé lálẹ́ bí ògo ṣe ń jẹ́ tọ́lọ́run orúkọ mi ò yí padà ọmọọba Abíọ́dún Kẹ́hìndé Philip ní orúkọ tèmi tí o bá fẹ́ product oríṣìí mẹ́ta ló wà ìkan wà tó ní ọṣẹ olóru mẹ́ta kẹ̀kẹ́ mẹ́ta náà lè fi máa wẹ̀ tó ní inú ẹ̀fẹ̀ pupa ẹ̀ fi para ìkan ní ìwé tí bàbá wa ó ní inú ìkẹta ó ní díìskì ó ní nínú ìtúwọ́ náà bá fẹ́ nínú mẹ́tẹ̀ẹ̀ta ìwọ náà ọ̀dà fún 09020171999 09020171999 gbogbo wọn tó ń béèrè pásánà nọ́mbà mi máa fún ẹ ṣùgbọ́n kì í sòní máa fún ẹ létà gbọ́ ẹ̀dẹ́ béèrè pé ẹ dákun ẹ fún mi máa fún ẹ ìwọ tó wá fẹ́ rí bàbá wa máa lọ s'Ógbómọ̀ṣọ́ mọ́ lọ Thursday mọ́ lọ Friday bí wọ́n pè wọ́n ò píkì kọ́ wọ́n dẹ́ lóhun ẹ ṣé o wọ́n tó ń fọ́lò wọ́n tó ń láìkì ẹ̀ mo ti rí bẹ́ẹ̀ ṣe ń fọ́lò bẹ́ẹ̀ dẹ̀ ṣe ń share prógrámù yìí ṣùgbọ́n àwọn ìgbà wáṣẹ̀ tá a gbé ìgbà wáṣẹ̀ sójú rẹ̀ wọn ò bá wa share prógrámù yìí ẹ̀yin dẹ̀ ní mí page o ẹ̀yin gẹ́gẹ́ ní ẹ̀yin lẹ́ bí àwọn tó kú o ẹ̀yin gẹ́gẹ́ ló yẹ kí share máa pọ̀ ju o ẹ̀yin gẹ́gẹ́ ní o ẹ̀yin gẹ́gẹ́ ní ẹ̀yin lẹ́ jìká tí ò jẹ́ kí aṣọ yẹ o ẹ̀yin gẹ́gẹ́ ní o ẹ̀yin lẹ́ bí ìgbà wáṣẹ̀ 2 tí píkṣọ̀ bàbá wa Suleiman Lawal Egbeji tó wà lórí rẹ̀ àwọn mi ò mọ péjì yẹn a dẹ̀ ní ìgbà wáṣẹ̀ tá a tún tí tv wà ń bẹ àwa náà la ní a dẹ̀ ní bàbá Egbeji Ògbómọ̀ṣọ́ àwa náà la ní Ajé Olókun àwa náà la ní péjì yìí gangan ẹ̀yin lẹ ọlá yín òun la fi dé ètò kù lẹ́ o ìgbà ìwáṣẹ̀ tí ó jẹ́jẹ́ fi àwọn èèyàn ó ń dáná ó ń dà ẹ káwọn èèyàn rí ìgbà ìwáṣẹ̀ yìí ṣe ti rí ìgbà ìwáṣẹ̀ yìí tẹ́ ń wo ìgbà tẹ́ ń wo lórí ìgbà ìwáṣẹ̀ yìí ẹ̀yin gangan ní péjì o ẹ̀yin gangan ní o ẹ jẹ́ kí followers wáyé ẹ kó gbéra kúrò bí ìwọ tó ti follow wa jẹ́ kí followers wáyé kó gbéra kúrò níbi bí ìwọ náà follow wa ẹ jẹ́ wá fi ìgbà ìwáṣẹ̀ kejì ẹ jẹ́ kí n fi hàn wá ẹ kì í fi ìgbà ìwáṣẹ̀ kejì máa fi hàn wá nísìn máa fi ìgbà ìwáṣẹ̀ kejì máa fi hàn wá ẹ fọ́lọ́ méjèèjì àwọn kan wà lórí ìgbà ìwáṣẹ̀ kejì yẹn náà ó ní ẹwọ ìgbà ìwáṣẹ̀ kejì yẹn ní ẹgbẹ́ píkṣọ̀ ọba wa Suleiman Lawal Egbeji ló wà níbẹ̀ ẹ lè bá sẹ́mi lórí bíbí yùsẹ̀ ọba Suleiman Lawal Egbeji nìkan lọ ó nìkan lẹ́ máa bá ń bíbí ẹ fọ́lù ẹ share prógámù yìí ẹ share àwọn náà la ní ṣé wọ́n ti rí àbí ẹ kí tí wọ́n fi kan hàn yín ìgbà ìwáṣẹ̀
TV Ìgbàwáṣẹ́ TV dà Ìgbàwáṣẹ́ TV àwa náà la ní picture ọba wa náà ló wà ń bẹ̀. Ó ní àwa náà la ní bẹ́ẹ̀ ṣe wò wá iná náà wò wá lórí rẹ̀ live and direct ẹ̀yin tẹ́ wò wá lórí rẹ̀ náà ẹ̀yin náà share program yìí ẹ share ẹ̀ dáadáa mo fi Ọlọ́run bá mo fi bẹ̀ wá ẹ share ẹ̀ àwa náà la ní Ajé Olókun ẹ jẹ́ fi hàn wá bẹ́ẹ̀ ṣe wò wá lọ́wọ́lọ́wọ́ báyìí náà náà wò wá lọ́wọ́lọ́wọ́ rí Ajé Olókun àwa náà la Ajé Olókun bẹ́ẹ̀ ṣe wò wá lọ́wọ́lọ́wọ́ báyìí òun náà wò wá lọ́wọ́ rí Ajé Olókun ó ní Ajé Olókun àwa náà la ní ẹ fọ́lú ẹ mo fọ́lọ́ ọgbà bẹ̀rẹ̀ ẹ bá fọ́lú ẹ àwa náà la ní sẹ́ẹ̀tì rí bẹ́ẹ̀ yẹn ẹ yẹ kí tí wọ́n fi gèwó tún ló kù adùn àṣà ẹ yẹ kí n fi adùn àṣà Yorùbá TV àwa náà la ní bẹ́ẹ̀ ṣé wùwá iná lè máa wá òwá bẹ́ẹ̀ náà wùwá ń bẹ̀ live tẹ bá gbọ́ live and direct bẹ́ẹ̀ ṣé wùwá iná ní ó ní àwa náà ní ẹ fọ́lù ẹ mo fọ́lọ́ ọba bẹ̀ẹ́ yín ẹ fọ́lù ẹ àwa la ní ẹ fọ́lù ẹ mo fọ́lọ́ ọba bẹ̀ẹ́ yín ẹ fọ́lù ẹ àwa náà la ní èwo tún ló kù bẹ́ẹ̀ náà bàbá Ẹgbẹ̀jì ẹ fọ́lù bàbá Ẹgbẹ̀jì àwọn èèyàn tí wàá fọ́lù ẹ mo bìlí pé nǹkan ló yẹ ká fọ́lù jù bàbá Ẹgbẹ̀jì. Ẹ kò gbé wa àwa náà la ní ẹ fọ́lù ẹ ń ní bàbá Ẹgbẹ̀jì àwa náà la ní ẹ fọ́lù ẹ mo fọ́lù ọba bẹ̀yìn ẹ fọ́lù ẹ dákun ẹ fọ́lù bàbá Ẹgbẹ̀jì àwa la ní ìbọn ẹni ó ti di péjì mélòó tí mo fi hàn bẹ́yẹn bó ṣe ń lọ àbí kí ló ń ṣẹlẹ̀ àwa náà la ní kí ló ń ṣẹlẹ̀. Àwa la ní akànjẹ́dẹ́ mọ gbogbo àwọn péjì tá a ní òun la fi ṣe bẹ́ẹ̀ yẹn kì í sọ̀rọ̀ fọ́nbù àwa náà la ní òun ní kí ló ń ṣẹlẹ̀ àwa la ní ẹ fọ́lù ẹ̀ àwa la ní ẹ fọ́lù ẹ̀ na me get am follow am follow am. Go to our YouTube channel Adùn Àṣà Yorùbá TV Adùn Àṣà Yorùbá TV àwa la ní fọ́lò ẹ̀ ó ní Adùn Àṣà Yorùbá TV àwa la ní fọ́lò ẹ̀ afọ́lọ́ ọba àfibẹ̀yìn ẹ bá fọ́lọ̀ gbogbo àwọn péjì tá a ń sọ yìí ẹ káwọn péjì yẹn ẹ jẹ́ kí wọ́n ṣe kí ni ẹ jẹ́ kí wọ́n gbéra adúpẹ́ lọ́wọ́ gbogbo yín o adúpẹ́ àmọ́ lóore ṣùgbọ́n ẹ má gbàgbé bẹ́ẹ̀ ká fọ̀rọ̀ ọlẹ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ product la sọ débi bẹ̀ ẹ ra product irú kí ló ń ṣe wọ irú àìsàn wo ló ń ṣe ọ́ 090-20-17-1999 àbí wọ́n fẹ́ lè complain bí wọ́n ti pe bàbá wa wọ́n tó wà ń lo òyìnbó bóyá ọtí pé òun ò pí kíkọ́ yìí ìwọ pe nọ́mbà yẹn á jọ sọ̀rọ̀ á sọ bọ́ ṣe máa rí bàbá bọ́ ṣe máa rí pé try rẹ̀ àwọn ìgbàwáṣẹ́ àwọn mi page ìgbàwáṣẹ́ wọn ò follow àwọn mi page ìgbàwáṣẹ́ ẹ ti rí èèyàn méje péré ló follow àwọn mi page èèyàn 115 dẹ̀ wà wọ́n wò wá live and direct èèyàn 7 dẹ̀ follow wa ó dá kò sí wàhálà wọ́n dà fún product wa pé product ló jẹ́ ológun bóyá follower bóyá kọ́ follow wa kọ́ share program yìí kọ́ like bóyá kò jẹ́ ológun kò sí wàhálà no problem tó wà pé product náà lọ fẹ́ rà ìwọ order fún 090-20-17-19-99 ó tún di alẹ́ bí ògbó ṣe ń jẹ́ tọ́lọ́run ó ṣe kí ni ó dìgbà kan ẹ mú ẹgbẹ́ TikTok kí ni TikTok wa yẹn ná
Bíọ́dún Kẹ́hìndé Philip lórí TikTok, Bíọ́dún Kẹ́hìndé Philip lórí TikTok, ẹ̀rẹ̀ lè fọ́lọ̀ ìgbà ìwáṣẹ̀ náà lórí TikTok. Bí wọ́n náà pé àrí bàbá lórí TikTok irọ́ ni o, bàbá ń ṣe live lórí TikTok o, lórí TikTok wọ́n ṣe live o, ìwọ tó wà lórí ìgbà ìwáṣẹ̀ lórí TikTok, ìwọ náà fọ́lọ̀ yẹ gbogbo 1000 kẹ́lẹ́ máa rí bàbá wo lórí Bíọ́dún Kẹ́hìndé Philip ní TikTok. Ẹ máa rí live bàbá o, tí àwọn bàbá ṣe live lórí Facebook wọ́n ṣe lórí TikTok o, ẹ fọ́lọ̀ wọ́n ṣe lórí YouTube o, wọ́n ṣe live lórí YouTube wọ́n lọ fọ́lọ̀ YouTube o. Kò ní jù báyìí lọ bí ògo ṣe yọtọ̀ lọ. Ó dalẹ́, ó di alẹ́ bóyá 9 sí 9:30 àbí 10 ẹ bá tún bàbá wa pàdé lórí promo product yìí. Ó ṣe kí ni ó dàbọ̀.